Nuwa Media. Mo kí wa káàbọ̀ sórí ètò kí lẹ rí sí fún ti òní. Orúkọ mi gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ náà ni Arodu Òjígọ̀bì. Ọmọ wọn lówó òdùrú ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kan ọmọ ògbógbò máa fẹ́ràn. Ọmọ kì bàbá sílẹ̀. Èmi lọmọ límẹ̀rí ọmọ láàgbélù ọmọ ìtún alága àgbélé. Ọmọ gèlè òdùn bíi kámọ̀ òwe òtó kó yẹni bẹ́ẹ̀ ni. Èmi la Arodu Òjígọ̀bì ọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì. Mo kí wa káàbọ̀ sórí ètò kí lẹ rí sí fún ti ọ̀sẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé kí lẹ rí sí ní ètò kan ní orí èyí tí a ti jọ máa ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ fikùn lukùn ṣàgbéyẹ̀wò àwọn ìrírí àti kàyéfì gbogbo tá a rí tá a gbọ́ àbí tó ṣẹlẹ̀ sí àwa gangan. Ẹ̀yin tèmi lónìí ẹ máa wò ó tí ń jàre mo gbé mọ́tò mi nì. Mo bá ní mo fẹ́ lọ ṣe mọ́tò ẹ mọ̀ ó ṣáájú gbàgbàgbàgbàgbàgbà àpé ẹ̀mí mi wà precious sí yín ẹ̀dẹ̀ tí ní kí n máa keep ẹ̀ well. Mo bá lọ sọ́dọ̀ mechanic pé mechanic òjò torí Ọlọ́run sáré bá mi wà àwọn ẹsẹ̀ mọ́tò yìí o kó má lọ ṣe gbàgbàgbà lẹ́spress. Kí n wo wájú mi kí ló ṣẹlẹ̀ mo kàn gbọ́ yé wú Dádì Wa ni ẹ mú ní ẹ fàánù yẹn ṣe pé kí n ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀kẹ́ kàdé máa wọ ọkàn ṣaṣáàrí odindi géńdé Ọlọ́run bá léulé ọkùnrin gìrìfọ̀n bó ṣe tó rè fine boy tall handsome ẹ̀bí wípé kí ló ṣe Dádì Wa bá yára wọn sí hòhò bó ṣe yọ fìlà lọ yọ ṣẹ́ẹ̀tì lọ pátá yọ gbogbo dress everything anything bàbá bá ṣàgbá gbogbo ẹ̀ dànù bàbá lágbájá bàbá tamẹ̀dù kí ló ṣẹlẹ̀ yẹn ṣá ẹ mọ̀ náà gbébo rẹ̀ ń bá ṣàdúró ń bá wòrán pé ibi tí fíìmù wa yìí máa tán sí ṣá ń bá wò káráwí káráfọ̀ ọwọ́ nìyẹn ti ń péjọ ọkùnrin méjì mẹ́ta mẹ́rin márùn ọmọdé àgbàlagbà everybody ti ń péjọ kó lójú tó ṣẹpẹ́ àwọn ọlọ́pàá ti dé kí ló ṣẹlẹ̀ wọ́n ṣàwọ́ bàbá wọ́n ṣàjìjà kadì wọ́n so máàmù gàrí mọ́ búrọ́ọ̀sì lọ́wọ́ wọ́n ju búrọ́ọ̀sì sínú mọ́tò kan gbé bọ́ọ̀dà lẹ́yìn rí mo palẹ̀ níbo rí mo kálẹ̀ sí kí mo lábọ́ wọn fọ kí ìṣẹ̀lẹ̀ gangan kí ló dé odindi Dádì Wa lọ́ba mẹ́jọ lọ́ba rò kí ni Dádì Wa ṣe wọ́n ní bàbá yìí pé young man nínú ẹ má jẹ́ ń pè bàbá bọ́ gbogbo tó fi jù tó máa jèmí gan lọ kò lè gbàjọ ọdún 4 lọ́wọ́ mi ó pọ̀ jù nìyẹn tipátipá gan máa fi pè ní bọ̀dà torí rẹ́gbẹ́rẹ́gbẹ́ kan náà làjọ máa ṣe ń lẹ́jẹ̀bù kí ni bọ̀dá ṣe lọ́ba ní wípé ọmọ neighbor wọn kan ládùúgbò ọmọ bíi 7 years ni bọ̀dá rè wọnú yàrá bọ̀dá bá fẹ́ máa ṣe páńpáń jìgìjìgì korobá mọ́ ọmọ ọlọ́mọ. Wọ́n ní ibẹ̀ lọ́ba ká bọ̀dá mọ́ ẹnu iṣẹ́ bọ̀dá ti bọ́ dúrọ̀sì wọ́n ti gba dúrọ̀sì nídìí ọmọ kọ́dẹ̀ dáàbò ọmọ ṣáà ni ẹnìkan rìn wọlé lọ́ba ká búrọ̀sì mọ́ bẹ́ẹ̀. Ariwo tí yẹn pa bẹ́ẹ̀ wá mú bàbá lágbájá ó ti fẹ́ korobá ọmọ ọlọ́mọ o ní bọ̀dá kó tó lóun máa jáde bọ̀dá bá dẹ̀ mọ́ wípé ẹmọ tọlọ́pàá bá tẹ̀dẹ̀ máa gbé bọ̀dà wọn sọ wípé ó ní psychosis àsìnà àrùn ọpọlọ díẹ̀díẹ̀ wọn rí nǹkan parọ́ mọ́ kàṣírí bọ̀dà máa tú àṣekọ́ àwọn ọlọ́pàá wa bọ̀ ládùúgbò àwọn ọlọ́pàá ti rí ẹnìkan ọmọ kékeré kan ládùúgbò very very unfortunately for him ṣe lọ́mọ yẹn tí lọ́jọ́ ọmọ kékeré ẹ̀mọ́ àwọn jọ́ọ̀jì máa sọ pé tẹ bá fẹ́ gbóòtọ́ ọ̀rọ̀ ìjà tó ṣẹlẹ̀ ládùúgbò ọmọ kékeré tó wà ládùúgbò tó súnmọ́ tòsí ibẹ̀ nìkan lọ gbé lọ́ba rọmọ yẹn pé gbọ́ kí ló ṣe Dádì yẹn ṣé bí òkú yẹn ṣe máa ṣe tẹ́lẹ̀ ní ló wá ní Dádì òun ní ìpẹ́ Dádì òun kọ́kọ́ ṣe Dádì òun pé ó dàbẹ̀ ní pé wọ́n ṣe dírámà nìyẹn wá ní kí ló mọ̀ tó ń jẹ́ dírámà ní wọ́n ti kọ́ àwọn ní skul Dádì yẹn ṣe dírámà sóò kọ́kọ́ ṣe Dádì nìkan ìyẹn lọ́ fi gidi bros tí wọ́n fi gbé bros lọ sí wẹ́rẹ́ fàtọ́ gbé bros lọ ẹ̀yin people mi ẹ̀yin tèmi kí lẹ rí sèyí tí mo tún gbé wá lónìí yìí o odindi bọ̀dá àgbàlagbà almost 50 wọ́n dẹ̀ wọ ọmọ 6 years old kí ló ṣẹlẹ̀ tó bá yín wọn ṣe dáhùn sógiri tó jọmọ ọlọ́mọ lọ́lọ́ mú tó fẹ́ máa kó bámà anyway nǹkan tẹ́ ẹ bá rí sí tẹ́ bá fẹ́ sọ fún wa ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ fi ṣọwọ́ sí wa lórí ìtàkùn wa nọ́mbà wa àti email wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín but kí n tó lọ àzìnṣẹ́ mọ̀ àti bọ́sọ̀ṣù tuntun èní ní February 1 mo sọ fún wa tẹ́lẹ̀ rí wípé a máa bẹ̀rẹ̀ sí ní díje fún ẹ̀bùn wa ní iléeṣẹ́ Nuwa Media ìdíje yẹn máa bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ bá a ṣe fẹ́ ṣe a máa ṣe àlàyé ẹ̀ fún wa ṣùgbọ́n àwọn ohun tí ẹ máa ṣe nìyí ẹ máa láìkì wa ẹ máa fọ́lò wa ẹ máa dá sí ohun gbogbo tí à ń ṣe lórí ìtàkùn Nuwa Media lórí ayélujára a wà lórí Facebook Instagram TikTok Threads àti YouTube ní gbogbo ìgbà yẹn ṣáà máa ṣe normal tásìkò yẹn bá ti tó mò ń dúró de ẹnìkan tí ó máa jẹ ẹ̀bùn yẹn bọ́ tẹ́jẹ́ wọn ní ẹ̀yin families mi ẹ má wàá ṣe ní ẹ fẹ́ díje o torí wọ́n máa ní mo ṣojú ṣáájú ẹ̀yin ọ̀rẹ́ mi tẹ́jọ́ rẹ̀ mi gọ́gọ́gọ́gọ́ tá jẹ́jẹ́ mi ẹ má wàá díje o má dá ẹnu ń o
láìpẹ́ jọjọ a máa tún wá láti tún mú àkọ́tún ètò kí ilẹ̀ rí sí wá fún yín kó tó ìgbà náà ẹ jẹ́ rán wa létí wípé iléeṣẹ́ wa Nuwa Media ní iléeṣẹ́ kan pàtàkì tó máa ń fọ́n rere ohun àṣà ẹ̀sìn èdè ìṣe ilẹ̀ Yorùbá ká ilé ká oko ká gbogbo orílẹ̀-èdè àgbáyé èmi náà sì ní ti ní tòótọ́ the only mosquito in your net the only sugar in your tea the only turkey tẹ́ fi ń jẹ pepper soup Arodu Òjígọ̀bì èmi ni màmá wá yín ni màmá rí àlàáfíà. Nuwa Media.